lọ́sẹ̀ yìí ẹ jọ̀wọ́ ẹ bá wa pè gbogbo tilé tòkó kí wọ́n pàdé wa lórí ètò. Ẹ̀yin olólùfẹ́ Ijù a ti wà lórí ètò lọ́sẹ̀ yìí. Ọ̀rọ̀ pàtàkì la mú wá fún gbogbo lọ́balọ́ba, fún gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀. Ẹ jọ̀wọ́ ẹ bá wa pè wọ́n ní tilé tóko. Ẹ sọ fún wọn pé ọmọ wọn ti wà níbí Ẹ̀yin Ijù Olódùmarè. Ọ̀rọ̀ tá a mú wá lónìí, ọ̀rọ̀ tó ṣe pàtàkì fún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ pátápátá ni. Àti fún gbogbo àwọn tó ṣì ń bọ̀ lẹ́yìn láti sọ̀rọ̀. Ẹ jọ̀wọ́ ẹ bá wa share ètò yìí kí wọ́n join wa ní tilé tóko. Ẹ̀yin Ijù wà lórí ètò lọ́sẹ̀ yìí. Ọ̀rọ̀ tá a mú wá ó ṣe pàtàkì. Mo kí yín ẹ káàbọ̀ sórí ètò. Larry Akíọlá ẹ káàbọ̀. Eki Ìmínà ọ̀rẹ́ mi ẹ káàbọ̀ sórí ètò. Mo kí yín o John Okechukwu Okole ẹ káàbọ̀. Ẹ jọ̀wọ́ ẹ bá wa share kíní yìí kí tilé tóko lè mọ̀ wípé Ijù ti wà lórí ètò ó ṣe pàtàkì. Ẹ jọ̀wọ́ ọ̀rọ̀ pàtàkì fún gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ nílùú Ireland àti ní UK. Òun la mú wá lówùúrọ̀ yìí o fún gbogbo àwọn lọ́balọ́ba ni. Ẹ jọ̀wọ́ ẹ bá wa pè wọ́n ó ṣe pàtàkì. Nítẹ̀yìn wò bí wọ́n kò bá tètè fọkàn mi balẹ̀, wọ́n lè rò wípé bẹ́ẹ̀ ló ń ṣe. Ọlọ́run ẹlẹ́dàá bómi tí a fi òwúrọ̀ pọ́n. Mo kí yín o Emmanuel Ayọ̀délé sọ̀rọ̀sọ̀rọ̀, thank you so much ẹ̀gbọ́n mi. Ẹ káàbọ̀, ọ̀rọ̀ ni ó ṣe pàtàkì. Sórí ètò lọ́sẹ̀ yìí torí Ẹ̀yin Ijù máa busy láti wákàtí díẹ̀ títí di ọjọ́ Sunday báyìí. Ràn mí lọ́wọ́ kó jẹ́ kí n wà lójú kan. Bí ìpín mi bá burú ó sọ dire fún mi. Bó ti ṣe ti jáde sí o tó dára. Ọlọ́run ẹlẹ́dàá. Ẹ káàbọ̀. Ọlọ́run o ẹlẹ́dàá mi, fi ọkàn mi balẹ̀. Mo kí yín o Aláyélúwà proper. Mo kí yín o bàbá olórin wa nìyẹn. Thank you so much, my brother. I'm happy that you joined this program. Ẹ ṣé. Ó jẹ́ wàsára mi. Bọ́lá tètè ṣe ohun. Ọlọ́run ẹlẹ́dàá. Bómi tí a fi òwúrọ̀ pọ́n. Thank you, my brother. Ìyá kan balẹ̀. Wọlé má pàdé ẹ̀gbọ́n mi, you are welcome. Ẹ ṣé.
Mo kí yín o, Sister Damilola Abbas. I love you so much, my sister. Thanks for watching. Ẹ ṣé mo dúpẹ́, sọ̀rọ̀sọ̀rọ̀ làwọn náà. Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa. Ẹ jọ̀ọ́ program yìí wà fún gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀. Ẹ̀yin sister mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi tẹ́ jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́ ti wọlé. Ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ máa bá mi fẹ̀mí bá lọ o. Ọ̀rọ̀ àárọ̀ yìí ó ṣe pàtàkì fún gbogbo wa. Larry Akinola, thank you so much, my sister. Ọkọ̀ tó ń kọ́ èrò ọ̀run lọ. Ní gbogbo ìgbà tọdún súnmọ́lé. Olúwa ṣàmìyẹrẹ sí mi lára kí n máa wọkọ̀ ẹ̀jẹ̀ àlọ́ àbọ̀ mi pamọ́. Gbogbo wa ní kọ́lọ́run pamọ́ àní báwọn ọkọ̀ jẹ̀ nípa ọdún tá a wà yìí. Ẹ ṣé mo dúpẹ́ my sister Yẹ́misí, sister mi náà ni. Ẹ ṣé mo dúpẹ́ brọ̀dá mi má pàdé Adédúró. Ẹ ṣé. Aya Ọlá sister mi ni, ìyàwó mi tún ni. Dòdó Mayana Àyìnkẹ́ ọba ni. Ẹ ṣé mo dúpẹ́. Thank you so much my sister. Mo rí yín o, èèyàn mi Reggie Invent. Ẹ ṣé MC ni wọ́n. Dádì mi ẹ káàbọ̀ sórí ètò. Aṣíwájú bàbá Olúrebí ẹ káàbọ̀. Ẹ ṣé. Ẹ jọ̀wọ́ ẹ bá mi ṣí akíní yìí ní tilé toko. Ọ̀rọ̀ yìí wà fún gbogbo àwọn lọ́balọ́ba gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ti rí táìtù ta fún ètò yìí lénìí. Fún gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ní ìlú England àti ní Ireland ló wà fún. Ẹ jọ̀wọ́ èmi ọmọ yín ni mo wà lórí ètò lówùúrọ̀ yìí. Ẹyinjú Olódùmarè. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ti mọ̀ pé níbi tí ìfẹ́ àti ìdùnnú bá wà lẹ́yinjú gbọ́dọ̀ wà. Ẹ jọ̀wọ́ ẹ bá mi ṣí akíní yìí o. Tòró gbọ́dọ̀ kan gbogbo àwọn lọ́balọ́ba wa lára. Àti gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ pátá lórílẹ̀-èdè àgbáyé. Olọ́jọ́ gbogbo ṣàmìyẹrẹ sí mi lára kí n máa wọkọ̀ ẹ̀jẹ̀ àlọ́ àbọ̀ mi pamọ́. Gẹ́gẹ́ bá a ṣe ti mọ̀ pé inú ọdún ìparí la wà yìí, àní bá wọn wọkọ̀ tí tẹ̀bí tàrá. Nínú ilé ṣàmìyẹrẹ sí mi lára kí n máa wọkọ̀ ẹ̀jẹ̀ àlọ́ àbọ̀ mi pamọ́. Ẹ káàbọ̀ Olúṣọlá Káyọ̀dé, thank you my brother. Ṣàmìyẹrẹ sí mi lára kí n máa wọkọ̀ ẹ̀jẹ̀ àlọ́ àbọ̀ mi pamọ́. Thank you my sister. Just like you. Ayatọ̀ ọmọ ṣàmìyẹrẹ sí mi lára kí n máa wọkọ̀ ẹ̀jẹ̀ àlọ́ àbọ̀ mi pamọ́. Ẹ jẹ́ kí n jó fẹ́yìn tèmi o. Ìparí ọdún la wà. Má fi àgbàná bá mi jà. Àgbàná ò dá, èmi ò fẹ́. Ẹ̀yin náà béèrè, Ọlọ́run ò ní fàgbàná bá yín jà, aráyé ò ní fàgbàná bá yín jà tọmọtọmọ tilétilé. Má fi àgbàná bá mi jà. Àgbàná ò dá, èmi ò fẹ́. Èmi ò fẹ́, èmi ò fẹ́. Káráyé má fi àgbàná bá mi jà. Àgbàná ò dá, èmi ò fẹ́. Ẹ jọ̀wọ́ ẹ má bínú, ẹ̀yin bí mo láìkí orin Ìlàjẹ gidi gan ni. Èmi ò fẹ́. A ní ká máa ṣe báyìí káwọn olólùfẹ́ Ẹyinjú fi wọlé díẹ̀díẹ̀ náà. Torọ́rọ̀ òní ó ṣe pàtàkì. Àgbàná bá mi jà. Àgbàná ò dá.
share ètò yìí káwọn olólùfẹ́ yín jùkọ́ wọlé orí ọ̀rọ̀ lètò la wà yìí lọ́sẹ̀ yìí a ní ká sáré ṣe ní kíákíá ọ̀rá màmá tó lọ sí gbogbo àwọn ohun tá a ní ṣe lọ́sẹ̀ yìí lọ́lọ́gbọ̀n mo ti gbá o brọ́dà mi thank you so much. ẹ káàbọ̀ sórí ètò Àwòṣọpẹ́ Elijah Olúwabùnmi ẹ ṣé mo dúpẹ́ thank you my brother ẹ ṣé my namesake ọmọ yín ló wà lórí ètò yìí Ẹyinjú Olúwabùnmi ọmọ adí agbóni ẹ jẹ́ ká gbórin díẹ̀ káwọn olólùfẹ́ Ẹyinjú fi wọlé ní tìlé tòkó. aráyé máa fi àgbà náà bá mi dá o àgbà náà ò dá o. Olúṣọlá Káyọ̀dé my brother ẹ káàbọ̀. aráyé máa fi àgbà náà bá mi dá o àgbà náà ò dá o èmi ò fẹ́. ìbọ̀ká ó ti fi mọ̀tí aráyé máa fi àgbà náà bá mi jà o àgbà náà ò dá o èmi ò fẹ́. ẹ jọ̀wọ́ ẹ bá wa share ètò yìí ọ̀rọ̀ ńlá ni fún gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tá a máa dárúkọ wọn lówùúrọ̀ yìí ẹ̀bẹ̀ sí gbogbo àwọn lọ́balọ́ba ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ kan rí fídíò yìí àti ti gbogbo àwọn ti Ireland àti gbogbo àwọn ti England la fẹ́ ṣe lè fún lówùúrọ̀ yìí ẹ jọ̀wọ́ ẹ bá wa wọlé ẹ jẹ́ ká ṣàdúrà yìí o gbàdúrà yìí àdúrà nígbà o agbára kì í gbà o. olóríire olóríire bá mi ṣàdúrà yìí gbàdúrà yìí àdúrà ló ń gbà o agbára kì í gbà o. ó ní ẹ jọ̀wọ́ mo ti gbọ́ o Uncle Emmanuel thank you so much. ṣe fún mi o bọ́dún bá dé kí má fàdúlé ọ̀run ṣe bùsùn mi bọ́dún bá dé o bọ́dún bá dé. ẹ̀yin náà ṣàdúrà pé kí ṣe yín má dìṣẹ́ fún yín tọ́dún bá dé ká má fàdúlé ọ̀run ṣe bùgbé. Iṣẹ́ mi má dìṣẹ́ fún mi o bọ́dún bá dé ọ̀run ṣe bùsùn mi bọ́dún bá dé o bọ́dún bá dé. ẹ káàbọ̀ sórí ètò ẹ jọ̀wọ́ ẹ bá wa share ètò yìí gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ la máa dárúkọ lówùúrọ̀ yìí àwọn tá a fẹ́ lè dárúkọ kí gbogbo àwọn lọ́balọ́ba kí wọ́n jọ̀wọ́ ní tìlé tòkó. bọ́dún bá dé ìbílẹ̀ mi má jí ìṣẹ́ fún mi o bọ́dún bá dé. aha ẹ jẹ́ ká wọnú ètò. ìbà fọlọ́dùmarè ọba àjíkí ọba àjíkẹ́ ọba tó tún jẹ́ kọ́jọ́ òní kó ṣojú wa ọba tó tún jẹ́ ká lè bá wa pàdé lọ́sẹ̀ yìí mo sọ fún yín lọ́sẹ̀ tó kọjá mo ní àlàáfíà àti ààbò tí mò ń fi yín sí ni máa gbà yín lọ́sẹ̀ yìí mo dúpẹ́ pé ojú tẹ́ fi ń wò mí kò fọ́ etí tẹ́ dẹ̀ fi ń gbọ́ mi kò dì èmi ọmọ yín ni Ẹyinjú Olódùmarè mo fìbà f'Olódùmarè ọba àná ọba òní ọba ọjọ́ gbogbo mo kí yín tilétilé ẹ̀yin ẹ̀gbọ́n ẹ̀yin àbúrò ẹ̀yin ìyá mi àtẹ̀yin bàbá mi lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé fún ìfẹ́ tẹ́ ẹ ní sí mi lọ́pọ̀lọpọ̀ mo kí yín ẹ ṣé etí wa ò ní gbọ́ bí o
ọdún tuntun tá a tún wọ̀ lọ yìí ayọ̀ àtohun tó ti pẹ́ ta ti ń béèrè òun ló máa tẹ gbogbo wa lọ́wọ́. Kí ni mo ní lówùúrọ̀ yìí ẹ jọ̀wọ́ mo fẹ́ kẹ́ ẹ bá mi share program yìí fún gbogbo àwọn lọ́balọ́ba. Mo fi àkókò yìí mo ń bẹ gbogbo àwọn lọ́balọ́ba àwọn ìjòyè tó wà nílùú Nàìjíríà àti gbogbo àwọn tí wọ́n lè láǹfààní àti wá sílùú òyìnbó wípé kẹ́ ẹ jọ̀wọ́ kẹ́ ẹ bá wa pè gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ yìí. Ẹ jọ̀wọ́ mo fi wákàtí yìí mo fi ń bẹ àwọn mọ́mì wa ìyá wa Esabod tá mọ̀ sí Tòkunbọ̀ Abọ́dẹrìn. Mo fi àkókò yìí bẹ Àbíkẹ́ Jagaban àti Kudi tá mọ̀ sí àǹtí Kudi táwọn náà ń ṣe tí wọ́n jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ àti fún gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ tá wà ní Ireland àti nílùú England. Ẹ jọ̀wọ́ èmi ọmọ yín ni mò ń bẹ̀ yín torí mo wo fídíò kan lówùúrọ̀ yìí ó jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi. Mo rí wípé a gbọ́dọ̀ bẹ̀ yín nítorí ti Ọlọ́run bá a ṣe ti ń bẹ̀ yín látẹ̀yìnwá wípé kẹ́ ẹ jọ̀ọ́ kẹ́ ẹ jẹ́ kí gbogbo yín kẹ́ ẹ jèbùrẹ́. Ẹ jọ̀wọ́ inú ọdún tuntun là ń lọ yìí àní fojú sunkún ọmọ. Èpè yìí ti pọ̀ jù nítorí Ọlọ́run. Mo wò pé kí la lè ṣe torí a rí wípé gbogbo àwọn àgbààgbà tó lè ṣe ètò láti fi bẹ̀ gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ wọ́n ti ṣe ètò. Àwọn ọmọdé tá a lè fi bẹ̀ yín a ti ṣe ètò. Mo wá wò pé kí ni nǹkan tí a lè ṣe torí Ọlọ́run gbọ́dọ̀ dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ọ̀rọ̀ yìí ti ń mú tí ò dára lọ́wọ́ torí tá a bá ṣí wa lójú ẹ̀mí nǹkan yìí ti ń lọ síbi tí ò dára o. Tó fi jẹ́ pé gbogbo àwọn tó ń wo ètò àti àwọn tó ń gbọ́gan lásìkò tí gbogbo nǹkan yìí bá ń ṣẹlẹ̀ tí a ò bá ṣọ́ra kí gbogbo nǹkan wọ̀nyí má máa fò káàkiri. Kí ló ń tá a lè ṣe láti fi bẹ̀bẹ̀? Mo bẹ̀ mọ́mì wa púpọ̀ nítorí ti Ọlọ́run. Mo bẹ̀ gbogbo ẹ̀yin àǹtí wọ̀nyí tẹ́ ń jà tẹ́ ń sọ̀rọ̀ lórí social media especially lórí Facebook. Ẹ jọ̀wọ́ nítorí ti Ọlọ́run tó dá ayé ohun ọ̀run. Èmi ò wá láti fi ohunkóhun kọ́kọ́ bẹ̀bẹ̀ bóyá nípa ìgbàgbọ́ tàbí mùsùlùmí tàbí ohunkóhun tó bá mọ̀ tá à ń sìn tí a nígbàgbọ́ sí. Mo fi Ọlọ́run olóore aláàánú bẹ̀ wá. Ẹ jọ̀wọ́ mọ́mì ẹ jọ̀wọ́ ẹ gbàgbé ọ̀rọ̀ yìí kó tán síbẹ̀. Àǹtí Àbíkẹ́ Jagaban ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kọ́rọ̀ yìí kó tán síbẹ̀. Sister Kudi àti gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ yòókù mo fi olóore aláàánú mo fi bẹ̀ yín. Ẹ jọ̀wọ́ mo bẹ̀ gbogbo àwọn lọ́balọ́ba orílẹ̀-èdè Nàìjíríà torí mo mọ̀ wípé àwọn èèyàn pàtàkì ń bá wa wo àwọn nǹkan kọ̀ọ̀kan tí à ń ṣe jáde yìí. Ẹ má wo wípé kíní yìí ò ní mí ní o. Ẹ má fojú wo wípé kò tiẹ̀ sí tó kàn yín. Ọ̀rọ̀ yìí ti ń kọjá ohun tá a rò. Mo fi olóore aláàánú mo fi bẹ̀ gbogbo wa. Ẹ jọ̀wọ́ mọ́mì ní Ireland mo bẹ̀ yín. Mo fi gbogbo àwọn ọmọ tó ti ara yín jáde mo fi bẹ̀ yín. Mo fi gbogbo ohun tí ẹ mọ̀ ní ìgbàgbọ́ pẹ̀lú ewé tí ẹ fi ń tọ́jú gbogbo àwọn ènìyàn tó ń gba ìwòsàn mo fi bẹ̀ yín. Mo fi àwọn màlẹ́kà ọ̀run tó ń kọjá ní gbogbo wákàtí tí wọ́n ń pínre káàkiri àgbáyé mo fi bẹ̀ yín. Mo fi Ọlọ́run Olódùmarè tó ju gbogbo ẹ̀dá lọ tí ẹ̀dá kankan ò lè fira rẹ̀ wé mo fi bẹ̀ yín. Sister Àbíkẹ́ Jagaban mo bẹ̀ yín nítorí ti Ọlọ́run o. Ẹ jọ̀wọ́ èmi ò wá sórí social media láti dárúkọ ẹ̀yin wọ̀nyí láti jẹ́ kẹ́ ẹ bínú sí mi tàbí kẹ́ ẹ sọ̀rọ̀ tí ò dá sí mi. Ṣùgbọ́n mo wá nítorí pé mo wò ó bí ẹ̀mí ṣe fi hàn mí tí kinní bá ń lọ báyìí àní fojú sunkún ara wa. Gẹ́gẹ́ bí nǹkan tá a ti fi ń hàn ẹnìkankan táwa náà dẹ̀ ti ń rí. Ẹ jọ̀wọ́ tá a bá jà bí kákú kọ́ ẹ jọ̀wọ́ nítorí ti Ọlọ́run. Àwọn ọmọ tí a bí sílé ayé tí wọn ò mọ̀ kankan nípa gbogbo ohun tí ó ń ṣẹlẹ̀ yìí kí ló le tó báyìí. Mo bẹ̀ gbogbo ẹ̀yin ọlọ́balọ́ba ẹ̀yin ìjòyè èmi ọmọ kékeré àárín wọn yìí ni mò ń fi Ọlọ́run Olódùmarè bẹ̀ yín pé kẹ́ ẹ jọ̀ọ́ kẹ́ ẹ bá wa dá sọ̀rọ̀ yìí. Bóyá tẹ́ ẹ bá lè wáyè kẹ́ ẹ pè gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ pè wọ́n jọ ẹ pè wọ́n kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ ẹ fi orísun ibi tá a ti jáde kẹ́ ẹ fi bẹ̀ wọ́n. Torí ẹ̀ la ṣe ń sọ Yorùbá pé ọ̀rọ̀ tá a jọ gbọ́ fúnra ara wa ni.
èdè tá a jọ mọ̀ ọ́ pè ní. Ẹ jọ̀wọ́ ní tilé toko ẹ̀yin tẹ́ bá lè dá sí tẹ́ mọ̀ wípé olùlàjà ẹni tó lè sọ̀rọ̀ tí ò ní tún dá wàhálà sílẹ̀ ẹ jọ̀wọ́ ẹ bá wa dá sọ̀rọ̀ yìí torí mo ti fẹ́ pe mọ́mì láti bí ọ̀sẹ̀ kan ṣùgbọ́n mo busy lọ́pọ̀lọpọ̀ mo dẹ̀ fẹ́ try láti pe sister Àbíkẹ́ náà ẹ jọ̀wọ́ nítorí ti Ọlọ́run ẹ wo àlàáfíà ní kẹ́ ẹ jẹ́ ká mú wá ẹ jẹ́ ká mú ìfẹ́ wá gbogbo àwọn ènìyàn ń lọ lóríṣiríṣi ọ̀nà wọ́n ń gbọ́ gbogbo nǹkan tí gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ń sọ ẹ jọ̀wọ́ torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń wo fídíò ní tí wọ́n bá ti gbọ́ làwọn ń tẹ̀lé ní tiwọn ẹ jẹ́ kí ìfẹ́ kó so gbogbo wa pọ̀ mo fi àánú Ọlọ́run bẹ̀ wá ní tilé toko mo bẹ̀ gbogbo ẹ̀yin lọ́balọ́ba tẹ́ ẹ wà káàkiri àgbáyé wípé kẹ́ ẹ jọ̀wọ́ kẹ́ ẹ bá wa dá sọ̀rọ̀ yìí o ẹ jọ̀wọ́ ẹ pe mítìn fún gbogbo ènìyàn ẹ pe mítìn fún gbogbo àwọn tó ń sọ̀rọ̀ bóyá gbogbo wa kọ́ pàdé nílùú England tó bá dẹ̀ ṣe Ireland ni kí ẹ pe mítìn ìmọ̀ràn mi fún gbogbo àwọn àgbààgbà lọ́balọ́ba torí mo rí wípé yín tá a pè ní ìpínlẹ̀ Yorùbá yín tá a mọ̀ ní ohun Yorùbá ni mo fi òpa lè fi bá gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ yìí sọ̀rọ̀ torí tá a bá mú ohun tó gbogbo wa ró ká gbàgbé pa wà nílùú òyìnbó mo fẹ́ kí wọ́n lo ohun tí wọ́n ń pè ní ọ̀pá àṣẹ mo fẹ́ kẹ́ ẹ lo ohun tẹ́ ń pè ní ìrùkẹ̀rẹ̀ ẹ pàṣẹ ọ̀rọ̀ ní titi ayé kí Ọlọ́run ọba kó dá sí ní titi ọ̀run ẹ jọ̀wọ́ ẹ jèbùrẹ́ nítorí ti Ọlọ́run torí àwọn ọmọ tí ò mọ nǹkan kan yìí èpè yìí ti pọ̀jù lórí àwọn ọmọ tí ò mọ nǹkan kan èpè yìí ti pọ̀jù lórí àwọn ọmọ tó tún ń bọ̀ lẹ́yìn ẹ wo ní ti Ọlọ́run Olódùmarè la fi bẹ̀ yín èmi ò wá láti wá dárúkọ yín pé kẹ́ lè bínú tàbí pé kí á dá ẹnìkan lẹ́bi tàbí ká dá ẹnìkan láre torí Ọlọ́run ti ní ìdájọ́ kan kò sí lọ́wọ́ ẹnìkankan ṣùgbọ́n Ọlọ́run rí inú ó dẹ̀ rí ìta ẹ jọ̀wọ́ a ti ń titi ara bọ̀ a ti ń titi ayé bọ́jú o ẹ jẹ́ ká mọ̀ pé Ọlọ́run nìkan ó ní ọba tó lè bá wa ṣe ẹ jọ̀wọ́ mo bẹ̀ yín mọ́mì Esabod èmi ọmọ yín ni ẹyinjú Olódùmarè mo bẹ̀ yín ẹ má bínú ọmọ aráyé ò ní bẹ̀ yín lẹ́bi òfo wọn ò ní bẹ̀ yín lẹ́bẹ̀ ìbànújẹ́ inú ọdún tuntun tí gbogbo wa ń wọ̀ lọ ayọ̀ àtàláfíà tọmọtọmọ la fi jọ máa ṣe Sister Àbíkẹ́ Jagabanu mo bẹ̀ yín ẹyinjú Olódùmarè ni ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kíkiní kó tọ́ síbẹ̀ o ẹ jọ̀wọ́ ẹ wò pé ọmọdé ni mí torí a sọ nínú Yorùbá pé ọmọdé níṣẹ́ àgbà níṣẹ́ ara ọmọdé gbọ́n àgbà gbọ́n òun la fi dálẹ̀ ẹ̀fẹ̀ ẹ jọ̀wọ́ má wò pé ọmọ kékeré ni Ọlọ́run lè ti ẹnu mi gba àṣẹ káṣẹ sì jáde kí ọ̀rọ̀ jáde káṣẹ sì tẹ̀lé ẹ má wò pé ọmọdé ni mí Ọlọ́run ní wípé kí n jáde kí n bá yín sọ wípé kẹ́ ẹ jọ̀wọ́ ẹ ro ti ọ̀run o ẹ má jẹ́ ká fojú ayé lásán wò bẹ́ẹ̀ ṣe ń bá wa sọ̀rọ̀ tínú wa ń dùn tẹ́ ń pa wá lẹ́rìn òun la fẹ́ máa gbọ́ ní gbogbo ìgbà àfẹ́jà mọ́ èmi ọmọ yín ni mo wá sórí ètò lénìí àfẹ́jà mọ́ àfẹ́ èpè mọ́ èpè ò kì í jáde lásán o bóyá lẹ mọ̀ pé àwọn màlẹ́kà kan ń rìn tí èpè bá ti ń jáde ibikíbi tó bá ti dágbà báyìí ibẹ̀ ló wọ̀ lọ ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká fi èpè sílẹ̀ ẹ jẹ́ kí àwọn èèyàn wo program tó bá ti di bí ẹ̀rín tó di bí ayé ibi àwàdà nǹkan tá a fẹ́ nìyẹn gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣàánú fún wa gbogbo bẹ́ẹ̀ ṣe ń sọ fún wa pé ẹ lọ ṣe lè táwọn ènìyàn fi inú dídùn ṣe mọ́mì torí Ọlọ́run you know I love you so much mọ́mì ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí á jèbù rẹ Sister Àbíkẹ́ I love you so much I love gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ tí Ọlọ́run dẹ̀ rí lọ́jọ́ tòní torí ẹ̀ ń tèkì nínú àìní yín dàmí nínú táìmù tí ẹ̀ ní òun lẹ ti ń jáde síta láti wá múnú àwọn ènìyàn dùn láti wá fi ọ̀rọ̀ ìtùnú sínú àwọn èèyàn láti pa wọ́n lẹ́rìn kí ló wá dé kí ló dé tí èpè pọ̀ tó báyìí kí ló dé tá wá ń gbé àwọn ọmọ tí ò mọ kọ́kọ́ ṣépè mo ti máa ń ṣe program yìí lọ́jọ́ tó ti pẹ́ mo dẹ̀ ń sọ ní gbogbo ìgbà wípé kẹ́ ẹ jọ̀wọ́ mo fi Ọlọ́run tó ju gbogbo ayé òun ọ̀run ọba tó ń dá gbogbo ohun tí gbogbo wa fi ń mí tá a fi lè ń jí lówùúrọ̀ tá a fi lè ń jí ní gbogbo ìgbà tá a fi lè ń sọ wípé àwa náà ènìyàn ó ní mo fi ń bẹ̀ wá
ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí kíní kó tán síbẹ̀ o, àní fojú sunkún ọmọ. Ẹ jọ̀wọ́ tó bá wá jẹ́ wípé ẹ rò wípé ọmọ kékeré ni mi ò lè parí ìjà tó wà nílẹ̀ yìí, mo fi wákàtí yìí mo fi ń bẹ gbogbo ẹ̀yin lọ́balọ́ba, mo fi ń bẹ gbogbo ẹ̀yin àgbààgbà, gbogbo ẹ̀yin erelú, gbogbo ẹ̀yin tí wọ́n fi jẹ yèyé, gbogbo ẹ̀yin tí wọ́n fi jẹrelú, nítorí kírù nǹkan báyìí má bàa bàjẹ́ nílùú England náà fi jẹ yín síbẹ̀. Ẹ ṣe wá àkókò àti ìgbà kẹ́ kó gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ìjọ, kó ní kálùkù kó sọ tó bá ṣẹlẹ̀, kẹ́ gbé ohun tá a fi mọ odi Yorùbá sílẹ̀ wípé kó tán nínú wọn, kí wọ́n sọ tó wà nínú wọn, kẹ́ everybody sọ ọ̀rọ̀ yìí kó dẹ̀ parí síbẹ̀. Mo fi ẹ̀rí ológo bẹ̀ gbogbo wa o, àní fojú sunkún ara wa, àní bọ́dún lọ, ẹ jọ̀wọ́ àní dòkú òjijì. Gbogbo wa mo sọ fún yín, kò sẹ́ni tó lágbára ikú lọ́wọ́. Tá a bá ti sùn gbogbo wa la ti kú o. Ìgbà tá a bá wà láyé, tá a lálàáfíà, ó ńlá mà lè jáde, tá a lè ṣe gbogbo ohun tá à ń ṣe yìí. Torí àlàáfíà lójú, àlàáfíà ló borí ohun gbogbo. Ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká sọ̀rọ̀ ìtùnú fún gbogbo àwọn ojú tó ń wò wá. Ẹ jẹ́ kí inú Ọlọ́run kó dùn sí gbogbo ohun tá à ń ṣe nínú ayé. Mo fi àsìkò ibẹ̀ gbogbo ẹ̀yin lọ́balọ́ba, ẹ̀yin ìjòyè, ẹ jọ̀wọ́ ẹ bá wa dá sọ̀rọ̀ yìí o. Gbogbo ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó, ẹ má fi ṣàgúnlá, ẹ má fi wò pé ẹ lè dá sí, torí a rí pé gbogbo ẹ̀yin àgbààgbà lẹ ń wò ó, ẹ kàn ń wò ni pé kò sí tó kàn yín. Ọ̀rọ̀ yìí ti ń lọ kiri o, ó dẹ̀ ti ń tabá gbogbo ibi tí ò yẹ kó tabá. Àwọn ọmọ tó wáyé wọn láti wá ṣe rere, èpè yìí ti pọ̀ jù. Ẹ jọ̀wọ́ nítorí ti Ọlọ́run, mo bẹ̀ yín, ẹ bá fojú ọmọdé wò mí. Ẹ jọ̀wọ́ ẹ bá wa dá sọ̀rọ̀ yìí o. Ẹ wò ẹ̀yin ju nọ́mbà ẹ̀yin ju tẹ́ lè pè sí. Gbogbo ẹ̀yin tẹ́ bá ní nǹkan tẹ́ lè bá mi sọ lórí ọ̀rọ̀ yìí, tàbí tẹ́ ní àwọn tí ẹ rò pé mo lè pè tó jẹ́ àgbààgbà, tí wọ́n jẹ́ ẹni tí wọ́n jẹ́ àgbà rere, àwọn àgbà tó jẹ́ ìyá olùtùnú láti jẹ́ kí ìfẹ́ àti ìrẹ́pọ̀ kó dé bá gbogbo wa. Ẹ lè pè mí sórí 074 24 61 4052. I repeat, 074 24 61 4052. Ẹ jọ̀ọ́, èmi ọmọ yín ẹ̀yin jú ni. Mo ní wípé kí n wá lówùúrọ̀ yìí, eléyìí máa jẹ́ nǹkan tí máa fi bẹ gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀. Lẹ́yìn eléyìí, mo mọ̀ pé Ọlọ́run gbọ́dọ̀ intervene. Ọlọ́run gbọ́dọ̀ dá sí ọ̀rọ̀ yìí, torí ó jẹ́ ohun tó ń dùn mí ní gbogbo ìgbà. Ẹ̀rí Ọlọ́run ló ní wípé kí n wá lónìí kí n sọ̀rọ̀ ìtùnú, kí n dẹ̀ bẹ gbogbo ẹ̀yin bàbá àtẹ̀yin ìyá tẹ́ lè dá sọ̀rọ̀ yìí, wípé kẹ́ ẹ jọ̀wọ́ ẹ dá sọ̀rọ̀ yìí o, kí gbogbo ìjà yìí kó tán o. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí, kí gbogbo ìjà kó parí pátápátá, kí gbogbo ẹ̀ kó tán. Ẹ jọ̀wọ́ mo bẹ̀ yín, mo máa pe mọ́mì, mo máa pe gbogbo ẹ̀yin àǹtí ìwọ̀n wọ̀nyí. Ọlọ́run aláàánú á dẹ̀ fún mi sọ, torí mo mọ̀ wípé Ọlọ́run ló ní pé kí n sọ̀rọ̀ yìí, kò dẹ̀ ní rán ọmọ níṣẹ́ kó má fẹ̀yìntì. Mo mọ̀ pé lórúkọ Ọlọ́run, ọba tó ní ilẹ̀ tó dẹ̀ ní òkè, ó máa dá sí ọ̀rọ̀ yìí. Ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká polongo ìfẹ́, ẹ jẹ́ ká polongo àlàáfíà. Tá a bá ti ń rí yín tẹ́ bẹ̀rẹ̀ ètò, inú wa ń dùn. Mo fi Ọlọ́run bẹ̀ yín ni, mi ì mọ ẹnì kankan nínú gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ yìí, ṣùgbọ́n I love you all, torí wípé èmi ni mo mọ àsìkò tẹ́ ń lò nínú àìsí àsìkò fún yín láti wá ṣe nǹkan tẹ́ ń ṣe, nítorí pẹ̀fẹ́ amúlùúdùn la pè yín. Ẹ jọ̀wọ́ ẹ dá sọ̀rọ̀ yìí ní tilé toko, ẹ jọ̀wọ́ mo bẹ̀ yín ni. Mo máa mẹ́nu kúrò lórí tìyẹn báyìí, torí Ọlọ́run ti dá sí níwọ̀nba ohun tí a sọ yìí. So ní báyìí mo fẹ́ fi wákàtí yìí, mo fẹ́ fi pe gbogbo ẹ̀yin ènìyàn mi ní tilé toko. A ní màlẹ́kà tuntun lórí òkè, ọ̀rọ̀ Ọlọ́run ni. Ẹ wá bá Ọlọ́run pàdé, ọjọ́ méje la fi ní wọn. Òní ló di ọjọ́ kẹrin. Church wa náà ni Kérúbù and Séráfù movement ayọ̀ ni, tá a mọ̀ sí Ìfẹ́ Olúwa district ní Manchester. Òun la wà, Manchester branch. Ọlọ́run ti bá wa pàdé, ẹ̀rí ọ̀run ti sọ̀kalẹ̀ láti ọ̀run, ó wá bá wa pàdé. Tá bá rí wọ́n tó ń wojú Ọlọ́run fún ìdí kan tàbí ìkejì,
Ọlọ́run ló sọ̀kalẹ̀ yìí kò kí ń ṣe ẹlẹ́mìí tí wọ́n ń fún lóúnjẹ tàbí tí wọ́n ń fún ní ata ní apá kan gbangba báyìí lójú Ọlọ́run torí kedere ni gbogbo tó bá bá wà bá Ọlọ́run pàdé ẹ jọ̀wọ́ àdírẹ́sì wa kò mú rárá ní Manchester gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín nígbà náà opposite Universal Square òun la wà Majid House náà ń pè Universal Building ground floor unit 4B and C òun la wà 37/49 Daventshire Street North Hardwick Manchester M12 6JR ẹ tún jẹ́ kí n pe àdírẹ́sì padà fún yín a wà ní Universal Building wọ́n máa ń pè ní Majid House opposite Universal Square òun la wà ground floor unit 4B and C 37/49 Daventshire Street North Hardwick Manchester M12 6JR ẹ jọ̀wọ́ ẹ lè pè wá sórí aago ní gbogbo ìgbà ẹ pè wá sórí 074 382 16974 tàbí 074 15 15 0071 ẹ jẹ́ kí n tún yẹn pè fún wa 074 15 15 0071 gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé ayọ̀ ni wá gbogbo tó bá wá ẹ tún lè pè wá sórí aago tí mo fún yín lẹ́ẹ̀kan náà tẹ́lẹ̀ 074 24 61 4052 àwọn wòlíì Ọlọ́run òun lè máa bá pàdé àwọn tí ò jẹ́ nísọ̀ òkùnkùn rárá àwọn tí ò bá Sátánì pàdé níbì kankan rárá torí Ọlọ́run ń bẹ lórí ìtẹ́ rẹ̀ ẹnìkankan ò lè sọ pé Ọlọ́run ò sí Ọlọ́run ló ń ṣe léyìí wá bá Ọlọ́run pàdé tá bá rí ohun ìdí kan tó ń dí ọ lọ́wọ́ tàbí nǹkan kan ló ń pa ọ́ lẹ́kún ní kọ̀rọ̀ tó ò lè bá ẹ̀dá alààyè sọ ìwọ ò ṣe wá bá Ọlọ́run pàdé kó bọ́ Ọlọ́run sọ kó wá bá Ọlọ́run dá májẹ̀mú kó wò bóyá Ọlọ́run á ṣe fún ọ kó bá ti nú inú mímọ́ àti àyà funfun tó robi sí ọmọ làkejì ọ̀rọ̀ ló dayọ̀ o èmi ò ní lórí ìyẹn lọ́sẹ̀ yìí jù bẹ́ẹ̀ lọ kí ni mo wá mú wá fún wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ti mọ̀ wípé mo ti máa ń sọ fún yín ní gbogbo ìgbà ohun tó bá rọ̀ sọ́mọ làkejì ní gbogbo ìgbà ìwọ ṣá máa mọ̀ wípé ó ń bọ̀ padà fún ọ ni o torí wípé tó bá nàka ẹyọ kan báyìí má gbàgbé pé 10 ló ní lọ́wọ́ ìwọ ló ní gbogbo 9 yòókù arábìnrin àtarákùnrin kí ni nǹkan tó ní lọ́kàn sọ́mọ làkejì ṣé inú rẹ mọ́ rárá ṣé bó tiẹ̀ ṣe ń wò bí ṣé kò ń ṣe pé pè tiẹ̀ ń ṣẹ́ má gbàgbé ó pé gbogbo èrò ọkàn rẹ pátá lọ́lọ́run ó fi dá òwò ìbéèrè rẹ wò ó tọ̀ Ọlọ́run wá bá Ọlọ́run sọ̀rọ̀ ohun tó bá mọ̀ pé o mọ̀ tó jẹ́ ìtùnú fún ọ tó jẹ́ ìtọrẹ fún ọ má robi sí ọmọ làkejì rárá ṣe ohun tó dára lásìkò tó yẹ kó o ṣe má rora rẹ pin o torí Ọlọ́run ń bẹ lórí ìtẹ́ rẹ̀ kò fìgbà kankan kúrò níbẹ̀ ó dẹ̀ mọ ẹ̀dùn ọkàn rẹ ó máa dá ọ lóhùn ẹ jẹ́ ká gbọ́ music torí ó ní àwọn ọ̀rọ̀ díẹ̀díẹ̀ kan tá a mú wá fún yín nínú music lénìí mo sì tún padà bọ̀ orí ọ̀rọ̀ lètò láwà ẹ máa bá mi ká lọ. Iṣẹ́ mi máa di ìṣẹ́ fún mi ò bọ́dún bá dé kí máa fàjùlé àrùn ṣẹ́gun sí mi. Bọ́dún bá dé bọ́dún bá dé. Ẹ jọ̀wọ́ ẹ máa bá mi ká lọ o torí ọ̀rọ̀ ń bọ̀ lẹ́yìn ìgbà tí orin yìí bá tán. Àwọn ló yọ nínú ewu. Ẹ ṣé o Mr. Taylor Mr. Akemi Sifa shows good afternoon my sister Sasa ẹ ṣé ẹ káàbọ̀ Sister Sharon ṣé mo dúpẹ́ ẹ káàbọ̀ sórí ètò ẹ máa bá mi ká lọ àlàáfíà tire òun la mú wá lọ́sẹ̀ yìí ẹ pè wá sórí aago tẹ́ bá lóhun tẹ́ bá wa sọ o àti fún yín láago tẹ́ lè pè sí 074 24
2461 4052. Bínú o ẹ jọ̀wọ́ ẹ lè pè mí sórí 0744 871 4052 0744 871 4052. ẹ jọ̀ọ́ ẹ lè pè mí sórí òun náà tá bá rí àwọn nǹkan tí ẹ fẹ́ bá mi sọ lẹ́yìn ọ̀rọ̀ yìí. Gbogbo ẹ̀yin tẹ́ send messages, ẹ jọ̀wọ́ ẹ má pè wá sórí fóònù yìí. Tẹ́ bá pè mí sórí fóònù yìí, àwọn èèyàn ò ní lè láǹfààní àti pè mí láti lè máa wò mí ní tilé toko. Gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí sórí ibi tí mi ò lè ti gbé, ẹ jọ̀wọ́ ẹ má bínú. Fóònù tí mo fún yín lálákọ̀ọ́kọ́ yẹn wà ní church. Àjọsáré wá sílé nítorí àwọn màlẹ́kà wà ní church. Ẹ jọ̀wọ́ ẹ lè pè mí sórí 0744 871 9820 0744 871 9820 0744 871 9820. ẹ má bínú, ẹ jọ̀wọ́ orí yẹn ni kẹ́ pè mí sí. Sister mi ò fẹ́ dárúkọ yín, ẹ lè pè mí sórí yẹn tẹ́ bá ní ohun tí ẹ fẹ́ bá wa sọ, torí ohun tí mo ní lẹ́yìn ìgbà tẹ́ bá gbọ́ orin yìí tán ó ṣe pàtàkì jùlọ. Ẹ ṣé, ẹ má bá mi ká lọ. Okay sir, ẹ lè pè mí sórí fóònù tí mo fún yín 0744 871 9820. ẹ pè mí sórí yẹn, torí tẹ́ bá pè mí sórí eléyìí mi ò ní lè gbé. 0744 871 9820. ẹ ṣé sister mi, nọ́mbà yẹn ni wọ́n ti kọ jáde síta yẹn, ẹ jọ̀ọ́ ẹ pè mí sórí ẹ̀. Àwọn tẹ́ ẹ pè sí yẹn wà ní chọ́ọ̀chì. Ọ̀rọ̀ pa mí mọ́ lọ́wọ́ ewu lọ́jọ́ gbogbo. Olúwa jọ̀wọ́ pa mí mọ́ lọ́wọ́ ewu lọ́jọ́ gbogbo. Àwọn ní bàbá fẹ́ àwọn ní. Àwọn ní bàbá fẹ́ àwọn ní. Ẹ ṣé sísá mi, ẹ káàbọ̀ Princess Abiola. Ẹ ṣé, ẹ káàbọ̀. Ẹ jẹ́ ká gbé fóònù àwọn tó ń pè wá yìí. Àwọn ní bàbá fẹ́ àwọn ní. Àwọn ní bàbá fẹ́ àwọn ní. Àwọn ní bàbá fẹ́ àwọn ní. Ẹ má bínú o, ṣe là ń mix kọ́ọ̀lù yín, ẹ lè tún padà pè. Fóònù náà ti wà níbí yìí. 0744 871 9820. Sórí àpáta Jésù, àwọn ni bàbá fẹ́ o, àwọn ni. Okay, brother mi, ẹ lè pè mí later tẹ́ ẹ bá fẹ́ sọ̀rọ̀ lórí ètò. Ẹ ṣé púpọ̀. Àwọn ni bàbá fẹ́ o, àwọn ni. Àwọn tó kọ́ ilé wọn sórí àpáta Jésù. Àwọn ni bàbá fẹ́ o, àwọn ni. Ẹ káàbọ̀
Sister mi, ọ̀rẹ́ mi. Ebudola, you welcome. Thank you so much, my sister. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣé mo dúpẹ́, ẹ kú fẹ́ ẹyin jú. Ní ti ọkàn mi pé ìran kan bá kọ sí fún mi. Àyà ṣùgbọ́n mo mọ̀ ọba tó ń gbéga mi aha ẹ káàbọ̀ padà sórí ọ̀rọ̀ lètò tiwantiwa gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ lálàkọ́kọ́ wípé fún gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ àti dákẹ́ lórí ẹ̀ Ọlọ́run dẹ̀ ti bá wa dá sí ọ̀rọ̀ orin tí mo play yìí ó dá lórí ẹni tó pè mí láàárọ̀ yìí pẹ̀lú nǹkan tó ló ṣẹlẹ̀ ẹ jọ̀wọ́ ní tilé toko mo fẹ́ kẹ́ ẹ bá mi farabalẹ̀ gbọ́ ohun tó ló ṣẹlẹ̀ yìí ohun tẹ́ bá wá rò wípé a lè dá sí tá a lè fi sọ̀rọ̀ yìí kó níyanjú ẹ jọ̀wọ́ ẹ bá wa dá sí ẹ ti ní nọ́mbà tẹ́ lè pè mí sí torí mo lè má lè jókòó púpọ̀ lórí ètò kẹ́ ẹ pè mí sí lọ títí ṣùgbọ́n èèyàn kan tàbí méjì tó bá lè pè padà a máa sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ lè pè mí lẹ́yìn ìsìn tàbí kẹ́ send message pẹ̀lú nǹkan tí wọ́n bá lè fi ṣàánú ìdílé yìí a ní àwọn family kan tó pè láàárọ̀ yìí pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ ẹ̀gbọ́n arákùnrin yìí wà nílùú UK níbi tá a wà yìí arákùnrin yìí ó jẹ́ ẹ̀gbọ́n sí arábìnrin tó fẹ́ ọ̀rẹ́ ẹ̀ kan ọ̀rẹ́ arákùnrin yìí ló fẹ́ torí wọ́n ní ká má dárúkọ àwọn lórí ètò ṣùgbọ́n wọ́n ní ká jọ̀ọ́ ká gbé wá sórí ètò kẹ́ bá wọn dá sọ̀rọ̀ yìí nígbà tí ó gbé ọ̀rẹ́ rẹ̀ fún àbúrò rẹ̀ pé kó fẹ́ gbogbo ènìyàn rò pé tẹ̀gbọ́n tàbúrò ni wọ́n gẹ́gẹ́ bí wọ́n ṣe pera wọn tí ó fi gbé ọ̀rẹ́ rẹ̀ fún ni ṣùgbọ́n tó jẹ́ ìbànújẹ́ jù tí ò yé arákùnrin tó fẹ́ ọmọbìnrin yìí ni wípé lẹ́yìn ìgbà tán ti bí ọmọ méjì làṣírí tú wípé òun kọ́ ni òun ni àwọn ọmọ méjèèjì ọ̀rẹ́ tó introduce àbúrò sí òun tí wọ́n dẹ̀ mọ̀ wọ́n tó mọ̀ wọ́n bíi tẹ̀gbọ́n-tàbúrò torí àwọn èèyàn ń pè wọ́n ní cousins wọ́n ń pè wọ́n lẹ́gbọ́n àtàbúrò táwọn tó mọ̀ wọ́n láti Nàìjíríà gan sọ pé wọ́n mọ̀ wọ́n pé tẹ̀gbọ́n-tàbúrò ni wọ́n ṣùgbọ́n gbà tí àṣírí tú torí arábìnrin yìí lẹ́nujọ́ mẹ́ta arábìnrin tí wọ́n pè ní àbúrò yìí ó ṣàìsàn ó wà nílé ìwòsàn nígbà tí àṣírí àwọn nǹkan kọ̀ọ̀kan tú níbẹ̀ nígbà táwọn nǹkan kan ṣẹlẹ̀ àṣírí tú torí tó ṣẹlẹ̀ sárábìnrin yìí ó ṣẹlẹ̀ sí last born ẹ̀ lódì nǹkan tí wọ́n admit wọn sí hospital ibẹ̀ ni àṣírí ti tú báyìí o wípé ẹ̀gbọ́n tí ó gbé àǹtí fún wọn tí wọ́n sọ pé tẹ̀gbọ́n tàbúrò ni wọ́n àṣé ọkọ tí wọ́n tiẹ̀ ti jọ ṣèyàwó pamọ́ ní oko ibì kan tí wọ́n ti wá ní Àkúrẹ́ ni ẹ̀yin tèmi ní tilé toko ẹ̀yin olólùfẹ́ ẹ̀yin jú gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ti mọ̀ wípé ọmọ yín àbúrò yín ni ohun tẹ́ bá rò pé ẹ lè dá sí torí wọ́n ní kí n gbé wá sórí ètò wípé kí ni nǹkan tẹ́ rò wípé òun lè ṣe torí ẹni tí wọ́n gbé fún yìí náà wọ́n ti ṣèyàwó ní bíbá yìí o tí gbogbo ayé dẹ̀ ti mọ̀ wọ́n pọ̀ léyìí tó já pé oyún tó gbé sínú báyìí oyún tó ṣe oyún ẹlẹ́ǹkẹta ọmọ àmọ́ ẹni tó ní oyún báyìí bóyá ẹ̀gbọ́n tí wọ́n gbé fún tó gbé wọn fún ara wọn ni àbí ọkọ gangan tó ń pera rẹ̀ ní ẹ̀gbọ́n tàbí èyí tí tó tọ́jọ́ ń gbéra wọn níbi àmì tọ́jọ́ ń fẹ́ra wọn níbi tí wọ́n bímọ fúnra wọn ẹ jọ̀wọ́ ní tilé toko ohun tẹ́ bá rò pé ẹ lè bá wa dá sí lórí kinní yìí torí mo sọ fún wọn pé ó máa wá sórí ètò ẹ pè mí kọ́mọ́ ṣáṣá sí orí 07448719820
ìmọ̀ràn tẹ́ bá rò pa lè gba arákùnrin tó wà nínú ọ̀fìn yìí, ẹ jọ̀wọ́ mo bẹ̀ yín ní tilé toko, ẹ bá mi dá sọ̀rọ̀ yìí, torí ohun tọ́rọ̀ lè tó wà fún òun náà leléyìí. Oríṣiríṣi ìpè là ń gbọ́, ṣùgbọ́n ẹlòmíì ní ká má bá wọn gbé sórí ètò. Ṣùgbọ́n arákùnrin yìí, ẹ̀gbọ́n yìí dìídì pé òun fẹ́ kí ó wá sórí ètò fún gbogbo ẹ̀yin ọlọ́gbọ́n tó wà ní ìgboro tẹ́ ẹ wà ní inú ayé, pé láti bá òun dá sí, pé kí ni nǹkan tí ẹ fẹ́ kí òun ṣe o. Àmọ̀ràn wo lẹ lè gba òun báyìí, torí arábìnrin tóun fẹ́ sílé níbí báyìí tí wọ́n pè ní àbúrò yìí, àwọn ti jọ ṣe oríṣiríṣi nǹkan papọ̀ débi tó jẹ́ wípé joint account làwọn jọ ní. Àwọn ti jọ kọ́lé papọ̀, àwọn jọ ra lé nínú ìlú táwọn wà yìí ni. Ẹ jọ̀wọ́ àmọ̀ràn wo lẹ́rò wípé a lè fún wọn? Ẹ jọ̀wọ́ ẹ bá wa dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. 07448719820. Ọmọ yìí ni Ẹ̀yinjú, ẹ jẹ́ ká máa gbọ́ music lọ. Ẹ má bínú, vibration ló wà láṣẹ gbọ́ o. Ẹni tó pè yín lè pè padà o. Fóònù náà ti wà níwájú wa báyìí. Ẹ lè pè padà báyìí, Sista Àyìnkẹ́. Ó ti wà níwájú mi. Ẹ bá wa dá sí. Ilé ayé yìí lágbára gidi gan. Kò sẹ́ni tá fẹ́ gbàgbọ́ mọ́ nínú ayé báyìí. Òpin ayé ti dé o. Mo ń gbé o, kọ́ǹtì ní ẹjọ́ o, ẹ lè pè padà. Nọ́mbà kejì dẹ̀ wà sórí, ó wà ní ṣọ́ọ̀ṣì, kò sí ń bíbà yìí. Ọba tó ń gbèjà mi ojú ọ̀run. Àwọn tọ́lọ́run tí ń ṣáájú wa. Ojú bá ìpè, àwọn tọ́lọ́run tí ń ṣáájú wa. Ẹ jọ̀wọ́ ẹ bá wa dá sọ́rọ̀ yìí o. Bẹ́ẹ̀ ni, ó lágbára púpọ̀ jù. Àbẹ́ rí báyìí pé ilé ayé asán la wà yìí, ayé ìkà. Ayé tó já wípé tó o bá bojú wẹ̀yìn, o tiẹ̀ lè sọ pé èèyàn báyìí ló nífẹ̀ẹ́ rẹ mọ́. Gẹ́gẹ́ bá ṣe rí gbogbo tó ń lọ lórí táwọn èèyàn sẹ́ǹdì kiri lórí WhatsApp. Arábìnrin tó ní ọmọ 5 yìí náà, ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká gbé kọ́ọ̀lù tó wọlé yìí, wọ́n fẹ́ dá sétò. Ẹ káàsán o. Ẹ̀yinjú ni o, ẹ káàsán. Ẹ jọ̀wọ́ ẹ bá wa lower volume kọ́tẹ́ ń gbọ́ yẹn. Ó lágbára. Ẹ jọ̀wọ́ kí ni ó tẹ́lẹ̀ fún wa tó jẹ́ àmọ̀ràn fún arákùnrin yìí, torí èmi ò rí tọkùnrin ti sunkún bẹ́ẹ̀ rí o, wọ́n sunkún bọ̀ lọ ni o. Àmọ̀ràn wo la wá fẹ́ tora àti ní kó má para wọn. Arákùnrin ìbànújẹ́ yẹn pọ̀ tó ráwọn ọmọ yìí ti dàgbà. Nígbà tákọ̀bí jẹ́ 15 years old, like for the past 15 years.
oyún tó wà nínú arábìnrin yìí ẹ̀gbọ́n yìí láwọn ò mọ̀ bóyá àwọn làwọn lóyún. Kó yọ̀ǹda gbogbo ẹ̀ pátápátá kó gbà fọ́lọ́run. Ẹ̀yin tó wá ń dùn mí tó jẹ́ kí ọ̀rọ̀ yìí kó dùn mí púpọ̀ tí mo fi ní èmi gangan gbọ́dọ̀ sọ̀rọ̀ yìí lórí ètò ní wípé ẹni tá à ń sọ̀rọ̀ yìí ti pé 56 years old. Torí wọ́n pẹ́ kí wọ́n tó ṣàbíamọ náà ló sún wọn débi tí wọ́n matchmake wọn wípé kí wọ́n fẹ́ lágbájá kí wọ́n fẹ́ tàmẹ̀dùn. Wọ́n dẹ̀ ti jọ ṣe ohun papọ̀ àkọ́bí wọn bí wọ́n ṣe sọ fún wa pé àkọ́bí àwọn 15 years old ọmọ kejì yẹn jẹ́ ọmọ 11 years old. So wọ́n ní wọ́n wojú Ọlọ́run wọ́n sì túnjọ ọ̀rẹ́ wọn yìí gan túnjọ wọ́n jọ ń lọ kiri láti bí 11 years old pé kò tí ì lóyún lé ọmọ second born. Torí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ̀rọ̀ pé àǹtí yìí ṣẹ̀ṣẹ̀ máa pé 44 ni. Ó ní àǹtí tó wà nínú oyún ẹlẹ́ẹ̀kẹta yìí torí wọ́n tún jọ ń ṣàdúrà tán jọ ń lọ kiri ni. Ọjọ́ ti dalẹ́ torí náà ó láṣẹ ní pé kí gbogbo àwọn ènìyàn ní tilé tó kórí wípé ilé ayé tá a wà yìí ayé asán ni. Ẹ ṣé gan ni Mr. Kola ṣé nǹkan tẹ́ ní wípé ká mọ̀ báyìí ni wípé kí wọ́n kàn gbàgbé gbogbo ẹ̀ tàbí kí wọ́n ní sùúrù kan fi mọ̀ bóyá àwọn náà ní ọmọ tinú wọn ná kí wọ́n gbàgbé gbogbo ẹ̀. Ayé asán òmúlẹ̀ mófo ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé púpọ̀ dádì ọ̀rọ̀ tiyín náà á dayọ̀ ẹ ní fọjọ́ alẹ́ sunkún o ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé tẹ́ dá sọ̀rọ̀ yìí ó dàbọ̀ sà ẹ jẹ́ ká jẹ́ kíkọ́ mi wọlé. Ẹ ṣé ẹni tó pè wá wọlé ẹ má bínú pé fóònù yẹn ò láòdù jù bẹ́ẹ̀ lọ wọ́n ní ká jẹ́ ká bá arákùnrin sọ wípé kán gbàgbé gbogbo ẹ̀ torí ẹni tá à ń sọ yìí ti pé 56 years old débi tó jẹ́ pé gbogbo nǹkan tó ní òun ló fi tọ́jú gbogbo àwọn ọmọ yìí gbogbo ohun tó ní tilé àti nítoko ló bá ìyàwó papọ̀ pé káwọn jọ ní tó fi mórí àkáǹtì gbogbo tí wọ́n ṣí kiri látàrí wípé ó rò pé ìfẹ́ òtítọ́ ló ní sí òun tí wọ́n jọ ń ṣe látijọ́ yìí àṣẹni tó ń pè lẹ́gbọ́n gangan lọ́kọ ènìyàn ló burú jù nínú ayé ẹ jọ̀wọ́ ẹ bá wa dá sọ̀rọ̀ yìí ènìyàn kan ti pè àti gbọ́n tí wọ́n bá wa sọ gẹ́gẹ́ bá a ṣe mọ̀ bóyá ẹni tá à ń sọ̀rọ̀ yìí gan wà lórí ètò torí mo ti bá wọn sọ̀rọ̀ àdẹ̀fọ̀rọ̀ Ọlọ́run bọ́ wọn pé kí wọ́n jọ kí wọ́n má para wọn torí ilé ayé yìí ni gbogbo wa ti máa gbẹ̀san ohun tá a bá ń ṣe lọ bóyá o mọ̀ ọ́ ṣe ní dáadáa ni àbó o mọ̀ ọ́ ṣe dáadáa nídàkejì o ò lè lọ láì gbẹ̀san tó o bá ṣe o mo dẹ̀ ti ń sọ ní gbogbo ìgbà pé bó ti wulẹ̀ ká pẹ́ láyé tó á pẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ bó wù ọ́ kó o di mètúsẹ́là sínú ayé kó o wọ 1000 years wàá lò more than 50,000 years lọ́run o wàá wo bó o ṣe fẹ́ gbọ́nà rẹ gbà tó o bá wò pé kó o ṣe dáradára nínú ayé gbogbo wa tó ń wù í lọ ń jókòó dí ọ ní o bó kò bí àjù síwájú ni tó o bá pẹ́ tó o rìn wá rìn ga gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín ẹ jọ̀wọ́ ẹ pè wá ká gbọ́ pé ẹyọkan tàbí méjì sí ká tó máa lọ lọ́sẹ̀ yìí. ìwọ̀n tí ọ̀rọ̀ lọ́rùn lò láti ṣí ọ̀nà ìyókù bára mi. kùtùkùtù òwúrọ̀ mi èmo ti bẹ Olúwa. sísítà wa sísítà Sharon ẹni kí wọ́n ní sùúrù sùúrù náà ló lè ṣohun gbogbo torí oyún tó wà nírú arábìnrin yìí bàbá yìí ò mọ̀ bí àwọn làwọn ní àbáwọn kọ́ báyìí gẹ́gẹ́ bí wọ́n ṣe bá wa sọ wọ́n ní oyún oṣù 5 wà nínú wọn báyìí ṣùgbọ́n arábìnrin náà sick dójúdé pé nǹkan tó jẹ́ káṣírí ìtúbà yìí ó wà ní hospital àti ọmọ
àbígbẹ̀yìn tó jẹ́ ọmọ 11 years old yìí níbi táṣìírí ti tú. Sùúrù náà ló lè ṣohun gbogbo, ṣùgbọ́n ẹ jọ̀wọ́ ẹ pè wá wọlé ká gbọ́ ìpè ẹyọkan tàbí méjì sí ká tó máa lọ. Ọmọ yín ni Ẹ̀yinjú, ẹ máa bá mi ká lọ. Pé kórí mi má ṣe gbà bọ́dí o. Àwọn tí ń pa Kádàrádà wọ́n má lè rí mi gbé ṣe. Kálẹ̀ sàn mí jó òwúrọ̀ mi o. Kùtùkùtù bàbá, kùtùkùtù òwúrọ̀ mi ni mò ń polúwa. Wípé pé forí mi má ṣe gbà bọ́dé. Àní àwọn tí ń pa kádàrádà wọ́n má lè rí mi gbé ṣe. Oníkáyé sàn mí lówùrọ̀ mi o. Ẹ jọ̀wọ́ ẹ pè wá sórí 0744 879 0744 897 1820. Tí mo bá sì gbà 0744 879 9820. Sista Ọba ní ẹ jọ̀ọ́ o, ẹ bá mi tún sẹ́ǹdì ẹ̀ padà o. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ti mọ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ti pọ̀ jù. 0744 871 9820. Ẹ ṣé 0744 871 9820. Ẹ jọ̀wọ́ ìmọ̀ràn tẹ́ bá lè fún bàbá yìí ẹ bá wa pè sí kí a mọ̀ nǹkan tí wọ́n máa ṣe, àní pé ká gbọ́ kí wọ́n má lọ para wọn dànù. Ènìyàn dúdú ọmọ tó wà nínú wúńbù obìnrin yìí a mọ̀ bóyá ọmọ wọn ni. Tí wọ́n bá máa ṣe DNA sìn a mọ̀ bóyá wọ́n ti lè ṣe ní 5 months báyìí, torí arábìnrin náà wà lórí àìsàn báyìí ní ilé ìwòsàn. Bóyá wọ́n máa ní kí wọ́n lo opportunity yìí ìgbà tó ti wà lọ́spítù already kàn fi mọ̀ bóyá oyún tó wà nínú wọn yìí tí wọ́n ní. Ṣùgbọ́n a fẹ́ ká mọ̀ ní tilé toko wípé kò ṣe gbogbo ènìyàn tó rẹ́rìn sí ọ ó ní ọ̀rẹ́ rẹ o. Gẹ́gẹ́ bá ṣe ti ń rí táwọn èèyàn sẹ́ǹdì rẹ̀ káàkiri àgbáyé lọ́sẹ̀ yìí pé arábìnrin kan kú, ó fi ọmọ 5 sílẹ̀. Ó mà lọ síbi iṣẹ́ ló gbé oúnjẹ sílẹ̀ sínú fíríjì tí wọn ò mọ ẹni tó fi poison sí. Tárábìnrin náà dẹ̀ kú tó fi ọmọ 5 sílẹ̀. Ilé ayé yìí mà le o. Ayé yìí ayé ogun ni. Níbo là ń lọ táwọn ènìyàn ò bẹ̀rù Ọlọ́run? Ẹ jọ̀wọ́ ẹ pè ká mọ̀ tá máa sọ fárákùnrin yìí. Àti gbọ́ ìmọ̀ràn bíi 2 báyìí wípé kí wọ́n ṣe. A mọ̀ wípé Ọlọ́run lolùtùnú tó lè múrú arákùnrin yìí dùn. Ṣùgbọ́n lọ́sẹ̀ yìí ohun pàtàkì tá a mú wá tó ṣìkejì lẹ́yìn láti bá wọn sọ̀rọ̀ rí. Bóyá gbogbo ẹ̀yin tí ẹ bá máa pè wá ẹ lè pè wá nígbà tá a bá parí ètò yìí tàbí kẹ́ send message sí wa. Ẹ jọ̀wọ́ ẹ má gbàgbé advice Ọlọ́run ní ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ ènìyàn rẹ ní ẹnìkejì rẹ ní ẹ jẹ́ ká ṣàánú wọn. Kí ni tẹ́ ẹ rò pa lè ṣe? Advice wo lẹ rò pa lè fún bàbá yìí kó má bàa para rẹ̀ dànù nínú ayé? Àbí kí ni tẹ́ ẹ rò pé a lè ṣe? Ẹ má gbàgbé ní tilé toko pé ẹ bá mi gbogbo ẹ̀yin tẹ́ láwọn lọ́balọ́ba lọ́wọ́ ẹ bá mi sọ fún wọn pé Ẹ̀yinjú fi Ọlọ́run bẹ̀ wọ́n. A fi gbogbo òrìṣà 16 àgbáyé Nàìjíríà bẹ̀ wọ́n pé kí wọ́n jọ̀wọ́
kó gbé ọ̀pá àṣẹ kí wọ́n mú ìrùkẹ̀rẹ̀ lọ́wọ́ láti parí gbogbo awuyewuye tó ń lọ láàrin àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ yìí. Ẹyinjú ni ẹ mọ̀ pé mi ò ní jù báyìí náà lọ gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín. Bóyá ká dé tó dúró lọ́sẹ̀ yìí báyìí, tó bá dẹ̀ di ọ̀sẹ̀ tó ń bọ̀ a tún padà bọ̀. Àlàáfíà tí mo fi yín sí tilétilé tọmọtọmọ ó náà ní máa bá yín o. Ọdún ayọ̀ lẹ máa ṣe, ayé ó ta yín lọ́rẹ tí ó dára nínú ọdún yìí. Ọlọ́run á fún yín lọ́rẹ ọdún o, ojú yín ò ní fọ́, etí yín ò sì ní di. Ẹyinjú ń lọ ọmọ yín ni. Ẹ jẹ́ ká gbọ́ mísíkì yìí ká máa lọ lé. Tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀, àlàáfíà tí mo fi yín sí òun náà ni mo máa bá yín. Ó dàbọ̀, ẹ ṣé, ẹ kú ìfẹ́. Rábì mi Olúwa. Pé kórí mi má ṣe gbà bọ́dé. Ọlẹ́ mi á dára, àwọn tó pa kádàrá dá, wọ́n má bà ní gbé ṣe. Kálẹ̀ sàn mí dòwúrọ̀ mi o. Alẹ́ ó san gbogbo wa dòwúrọ̀ wa lọ o. A ní bọ́ sọ́wọ́ ayé tọmọtọmọ. Ó dàbọ̀. Ogun ilé ò ní jà wá tilétilé. Ogun ìta ò ní jà wá. Ọmọ yín ni Ẹyinjú. Ẹyinjú ni o.